orin kan tó máa jáde lẹ́nu mi lénìí sí gbogbo ìlú tèlé ni pé ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, àrá sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ, ó yẹ ká dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Adémọ́lá aṣòro-ta, Adémọ́lá aṣòro-ta, ẹni tó jọba yóò aṣòro-ta, ẹni tó jọba yóò ó lọ fọ́ọ̀kù àkọ́kọ́ ó parí wá sílé, ó lọ fọ́ọ̀kù ẹ̀kejì ó parí wá sílé, ẹ̀ àkọ́kọ́ ẹlẹ́kejì ó parí wá sílé. Adémọ́lá eléjúwo ọba ìtòlè ẹgbẹ́ nìkan ọba ìtòlè aṣòro kan láyà aṣòro kan aṣòro jù sẹ́yìn ọba ìtòlè eléjúwo ọba ìtòlè. Wọ́n sọ fún wọn kọ́lé ṣọ̀tẹ̀ kọ́lé yájú sáré. Adémọ́lá ẹwí fún wọn ayé ṣọ̀tẹ̀ kan yé jájú sáájú ẹni bá ti ìbọn bàjá tó ń bọ́ bàjá adé ló yájú sí. Adé. Dr. Adémọ́lá elétú aṣòróta láyà wà onítẹ̀lé ti Ìtẹ̀lé Ọ̀tà. Mo kí gbogbo ládéládé, mo kí gbogbo ọrùn lẹ̀kẹ̀, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo ẹ̀yin àlejò wa, mo kí yín káàbọ̀. Ìtẹ̀lé lápapọ̀ kí ti gbé o. Ó ṣe ń jẹ́ ọ́ dẹ́dẹ́dẹ́. Ní báyìí kí bàbá wa Chief Imam ti ìlú Ìtẹ̀lé kí wọ́n máa bọ̀, kí aṣojú àwọn kan kí àwọn náà máa bọ̀ kó wá fún aládùúrà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí. Alhaji Sulaiman náà ti wà ń bí wá fún wa ní ti mùsùlùmí. Praise the Lord. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde fún àdúrà. Orúkọ Jésù Ọlọ́run àgbáyé agbẹ́yìnga. Adúpẹ́ fún àlàáfíà tó ń bẹ ní ìlú Ìtẹ̀lé. Adúpẹ́ fún ọdún kejì tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Adúpẹ́ fún gbogbo olóyè pátápátá. Adúpẹ́ fún àwọn èwe àti àgbàlagbà. Adúpẹ́ wípé ẹ jẹ́ kí Kàsánì kó gbàkóso. Olúwa gbọ́ ọpẹ́ wa. A fi òní lé yín lọ́wọ́ lórúkọ Jésù, ẹ máa bá wa lọ. A gba àdúrà àlàáfíà tó ti lọ kó máa jọba lọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ń bọ̀ láti ibi tó jìnnà àti àyíká mú wọn dé ní kíákíá. Gba gbogbo ògo lórúkọ Jésù. Àlàáfíà tẹ́ ti fi sínú ìtẹ́ yìí jẹ́ kó máa bá wa lọ bẹ́ẹ̀. Ó ṣe Ọlọ́run ìyanu Jésù Olúwa wa. Let somebody shout a big hallelujah. Hallelujah. Kí bàbá wa Alhaji Sulaiman, Imam Sulaiman Ọlá Fatia, àwọn ni wọ́n máa ṣàdúrà fún wa sìn. Ẹ jẹ́ àdúró bí a sì dún yìí. Ọlọ́run lọ́ba alágbára lọ́ba ẹ̀dá, òun lọ́ba àná, òun lọ́ba èmi, òun lọ́ba ọlọ́wà, òun lọ́ba agbére, ọba tó kọjá ọgbú, ọba tí a lè gbọ́kú rẹ̀. Ọlọ́run adúpẹ́ fún ẹ. Èyí tó ṣe fún wa nílùú Ìtẹ̀lé Àwórì Ọ̀tà lónìí, adúpẹ́ fún ọ lórí bàbá wa ọba wa Adémọ́lá elétú aṣòróta láyà wà onítẹ̀lé Ìtẹ̀lé. Ọdún méjì ni wọ́n ṣe lóyìn tó fi ń dúpẹ́ lórí ìtẹ́ bàbá wọn. Àwọn tó ṣe méjì lónìí, Olúwa o, ìwọ ọba tó ní kápá sọ́mà tilẹ̀ àtọ̀tọ̀ àtòsà àtiwájú àtẹ̀yìn ni. Bàbá wa yìí kó ṣe 50, kó ṣe 60, kó ṣe 70, kó ṣe 80, kó ṣe 90, kó ṣe 100 lórí ìtẹ́ yìí. Fati ẹlẹ́rìí ẹ̀yin ló máa ń ṣẹlẹ̀ nítorí ẹkùn ní bá wa mọ́. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Wala hawla wala quwwata illa billahil azim. Sallu ala nabiyil karim. Ẹ ṣé bàbá wa.
bí ẹ ṣe sọ yẹn náà bẹ́ẹ̀ ló máa rí. Mo kí olórí wa ti èní Alhaji Shefiu, wọ́n ti wà láàrin wa, àwọn ló fẹ́ lọ kí kábíyèsí yẹn. Ẹ jẹ́ kí n sáré wọnú introduction àwọn bàbá wa tí wọ́n ti wà ń bí. Ẹ jẹ́ n kọ́kọ́ kí chief host wa tèmi kábíyèsí aláìlúwà ọba Dr. Adémọ́lá Elétù Aṣòròta láyàwá onítẹ̀lé ti ìtẹ̀lé Ọ̀tà. Mo kí kábíyèsí, ẹ bá wa ṣe kábíyèsí o, ẹ bá wa ṣe kábíyèsí o, ẹ tún bá wa ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Mo wá kí kábíyèsí wa Ọlọ́ta ti ìlú Ọ̀tà tí mo mọ̀ wípé bí a bá sọ̀rọ̀ nípa ọba ìlú Ìtẹ̀lé ń bí, Ọlọ́ta kó pa ribiribi. Adúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí Ọlọ́ta. Mo fi àkókò yìí ṣe àfihàn àti ìkíni káàbọ̀ kábíyèsí aláyélúwà ọba Professor Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì Ọlọ́ta ti ìlú Ọ̀tà, alága àwọn ọba Àwórì ti ìpínlẹ̀ Ògùn. Mo kí kábíyèsí. Let me at this time invite the chairman of today's occasion, distinguished Senator Akin Odusi. Wọ́n máa kí wa káàbọ̀, wọ́n á fún wa ní ọ̀rọ̀ ìyànjú tá a máa fi bẹ̀rẹ̀ ètò yìí. Ẹ bá mi pàtẹ́wọ́ fún chairman wa, wọ́n ti débí tipẹ́ láti àárọ̀ náà ti wà ní palace. Ẹ bá mi pàtẹ́wọ́ fún chairman wa tẹ̀lé ẹjọ́ ẹ bá mi pàtẹ́wọ́ pípọ́ wọlé. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó dá wa sí di ọjọ́ òní, ọba tí ó jẹ́ awí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Mo dúpẹ́ púpọ̀ wípé èní yìí ó ṣojú gbogbo wa, gbogbo àwa tí inú ẹ̀ bá dùn wípé a rí ọjọ́ òní. Ẹ jọ̀ọ́ ẹ pàtẹ́wọ́ kí n gbọ́. Ẹyẹ ikú ìmí ṣe wá lílẹ̀ Àwórì, ẹ jí ká fọwọ́sowọ́pọ̀ ká ṣọ̀kan pẹ̀lú àwa ẹ̀yin bàbá wa, ẹ̀yin kábíyèsí wa rere ìwà líbí. Mo fẹ́ fi opportunity yìí rí lè lí lẹ́tí báyìí sọ̀rọ̀ wípé ẹ jí ká fọwọ́sowọ́pọ̀. Àwórì tèkó, Àwórì tògùn, ẹ jí kọ́wọ́ yìí sọmọ́ra ń. Ẹ̀ẹ́lì ìwà líbẹ́lí gbọ́n yàmí pẹ̀lú president wa kò ì rí yí o. Ẹyẹ mo bẹ̀ yín, ẹ wá kẹ̀sẹ̀ máa la rí. Ṣe rí ilẹ̀ Àwórì, ilẹ̀ yìí ní sàn pẹ̀lú wàrà àti òyìnlá. Ní gbogbo Nàìjíríà yà wà wí, Àwórì land òun ló mi control most of the industries yìí wà ní Nàìjíríà. Ìlú wa Àwórì lẹ́yìn tẹ́lẹ̀ lọ sí Gbẹ̀sà, lọ sọ́tà, lọ sí Àtọ̀, gbogbo ń níbẹ̀ bẹ́ẹ̀ bá ṣe lọ sẹ́kọ̀ọ́ Ìkẹjà lẹ́lù sáádà, gbogbo ń ilẹ̀ Àwórì là. Ẹ yé mo bẹ̀ wá, ẹ jí ká wá kàṣe máa sọ fún un. Ṣé ilẹ̀ yìí mi ṣe gbogbo ìtòwẹ́? Ó dáa kí títì wa kí àwa kí ṣe wà wí. Ẹyẹ o, mo bẹ̀ wá là, mo ṣẹ̀ mọ̀ wí pé kábíyèsí àwa ṣe second coronation anniversary rẹ̀ lè lí ẹlìyà lè fọwọ́ sọ̀yà efu ọmọ Àwórì kan bélé là. Ẹlì nífẹ̀ẹ́ Àwórì là. Arákùnrin ìgbémi dìde rewẹ́ ọ fún pé ikú ìmọ̀ àgbà lè máa gbà máa débí lè ní ká máa ṣe anniversary. Ẹ jí ká sowọ́pọ̀ pẹ̀lú àwa, ẹ jí ká support kábíyèsí kí àtọ́ lè máa ṣe
ikú mèremère ní àdúgbò wa níbí ó lè dá mi lójú wípé ẹni ilé ìṣẹ́lá ọlọ́run á sì fún ṣe àlìwẹ́ẹ̀tì à ń ṣe 10th anniversary mẹ́wàá pè nígbà yẹn kẹ́ màá wá níbí bẹ́ẹ̀ bá máa ṣe 20 ìmáàdí lè wà fún màá wá ṣùgbọ́n wàá ṣe 40 wàá ṣe 50 ọlọ́run á sì wà pẹ̀lú ẹ̀ ọlọ́run á kọ́ ẹ̀ mọ́ ṣe gbogbo ẹ̀yin wàá bá wa ṣe tèlí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí o ọlọ́run á mú gbogbo adé láyọ̀ o thank you very much ẹ ṣé púpọ̀ ẹ ṣé. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún alága wa. orúkọ tèmi ni aláìlúwà ọba ẹnjìníà Nasiru Teslim Ọláyẹmí MNSC Ògìdì Olódì first tó Olódì second ọlọ́dún ọ̀fọ̀dọ̀ Àbújá Súlẹ̀ Àwórì kingdom lẹ́nìí ọba Musliu Elétù Aṣòrótaláyà Onítèlè of Ìtèlè kingdom wọ́n ń ṣe ọdún kejì ayẹyẹ ọdún kejì lórí àpèrè baba ńlá wọn àwa ṣe wẹ̀jẹ̀wẹ̀mu bí ọba pọ́dún méjì lórí tẹ̀ alákọ̀ọ́kọ́ Àwórì kan náà ni gbogbo wa ìbí kan náà ló pa gbogbo àpò ẹlẹ́ẹ̀kejì tún ni pé láti ibẹ̀ náà ni a ti jọ jẹ́ member of Àwórì Ọbas Forum tí kábíyèsí aláìlúwà ọba Professor Abdulkabir Walanlẹ́gẹ́ Ọlọ́tàfọ̀tà tí wọ́n jẹ́ chairman wa wọ́n sì jẹ́ aláàlá ti tèmi odò ọwọ́ ló là wá fọ̀dùbàdà pàtẹ́ tí jẹ́ aláàlá ara wa yìí àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà láàárín àwa méjì tẹ́ bá ti gọkọ̀ ojú omi sìn tẹ́ kọjá sí ẹ̀gbẹ́ lọ́hùn ọ̀dọ̀ tèmi lẹ́ máa bọ́ sí yẹn. Àjọkẹ́ àti Àdùnní ẹ máa bọ̀ ní òkè ibi wọ́n á yin Elédùmarè wá kí wọ́n dẹ̀ tún kí ọba wa dáadáa. Àjọkẹ́ Àdùnní mo pé látẹ̀kọ̀ dá mi lóhùn. mo fẹ́ lọ kí kábíyèsí tó fún mi scholarship kábíyèsí wo kábíyèsí tèmi ṣé ká kúkú jọ dúpẹ́. ìbá kúkú rí àwọn ọ̀gànjọ́ ìbá tó lórí àwọn ọ̀sán-gangan ìbá kí mọ́lẹ̀ àwọn Ìjẹ̀ṣà ìbá ṣáká ìlú Ọ̀yẹ́ ìbá Olúfọ̀kù Ọ̀yọ́ ìbá nàbọ́nú sí àwọn Ìkàrẹ́ ìbá Jàgbá lórí òde ọ̀hún ìbá kìkì wo ìbá ògbóòdùgbòrùgbò Ọ̀rúnmìlà wá sáyé ìbá Ọlọ́run ìbá ènìyàn ìbá ọba Adémọ́lá kábíyèsí o àwọn olè fọ́fà àti kí ìjòyè o àwọn olè fọ́fà àti kí ìjòyè o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ àwọn olè fọ́fà àti kí ìjòyè o kábíyèsí ọba Adémọ́lá mo súnmọ́ bá dìgbẹ́ gbèje bí jìnnà sábà dìgbẹ́ ìgbẹ̀fà èmi ò jẹ́ fojú jọba ẹni bá fojú jọba ọgbọ́n pọ̀jù tọ̀hún bákan ọjà ìlú olówó ẹ̀rọ lọ́wọ́ Adémọ́lá ọkọ̀ Adémọ́lá ọtún ọ̀kadìfẹ́ bá ti dáná owó ọkọ̀ ọjọ́ báwọn rí ọjà wọn pọ̀ báwọn ọjà olówó tí fowó ṣàlù ọ̀sẹ̀ ìgbẹ́jì lọ́sẹ̀ ìgbẹ́jì ìgboro kábíyèsí Onítèlè tún ní Ìtèlè. Ọba Aṣòrótaláyà ó jẹ́ ènìyàn tí mo ti mọ̀ tipẹ́tipẹ́ kí wọ́n tó di ọba and látìgbà tí wọ́n ti di ọba sí ìlú Ìtèlè a rí pé àyípadà tó dára ó wọnú ìlú Ìtèlè ó bẹ̀rẹ̀ sí gbòòrò sí a dẹ̀ rí pé aráàlú Ìtèlè gbogbo wọn pátá inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ lágbára Ọlọ́run lágbára àwọn tó ní ilé ayé ọdún kejì tí wọ́n ṣe lénìí wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà ikú a máa kébi ikú fún wọn ẹyẹ a máa kébi ẹyẹ ìlú Ìtèlè kò ní dàrú lágbára Ọlọ́run nígbà àti tiwọn ìlú Ìtèlè bó ti ṣe ń gbèjì owó tó ti pé ń gbèjì ọmọ a máa lé sí. a lọ gbọ́dọ̀ díẹ̀ lẹ́nu bàbá wa tó jẹ́ the chairman of Àwórì Ọbas in Ogun State àwọn náà ni His Royal Majesty Ọba Professor Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì ọlọ́ta àti wọ́ta ẹ jẹ́ ká yẹ kábíyèsí. kábíyèsí Láńlẹ́gẹ́ ẹkùn kejì ni wọ́n bọ̀ yẹn pẹ̀lú bàbá wa onítẹ̀tíkù ti Owódé Ọ̀tà mo rí Balógun Ọ̀tà Tílétoko mo rí Sẹ́ríkì mo rí Elégùṣì mo rí oníbùdó Ìtèlè Ọ̀tà mo rí Nísà Bárọ̀gọ̀ mo tún rí kábíyèsí ọlọ́dàn Àbújá Súlẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí o
ibikíbi tí a bá wà ẹ bá mi ṣe kábíyèsí o, ẹ bá mi ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Mo kí bàbá wa káàbọ̀ kábíyèsí ọlọ́ta àti ìlú Ọ̀tà. ẹ̀yin ará mi kí n ti gbé o, gbogbo Ìtẹ̀lẹ̀ kí n ti gbé o, a sì máa gbé fún gbogbo wa o. Mo kí kábíyèsí Onítẹ̀lẹ̀ ọba Dr. Adémọ́lá Aṣòrótà, mo wá kí our most distinguished Senator Odunsi pẹ̀lú ìyàwó wọn Alájà Odunsi. Mo kí gbogbo àwọn kábíyèsí wa tó wà níbí látorí kábíyèsí wa Onílògbò títí tó fi dé gbogbo àwọn kábíyèsí àti àwọn baálẹ̀ wa tó wà níbí. Mo tún wá kí bàbá olóyè tí wọ́n jẹ́ bàbá ọba fún kábíyèsí Onítẹ̀lẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Mo dẹ̀ wá kí gbogbo àwọn èèyàn jankan-jankan àti àwọn olóyè tó wà níbí àtàwọn agbófinró àtàwọn photographer ni o àtàwọn press, gbogbo yín mo kí yín. Mo dẹ̀ tún wá kí aláàjì wa Aláàjì Ṣẹ̀fíù all-rounder. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Inú mi dùn láti wà mímọ ilé ní. Ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan, kì í ṣe èèyàn, torí kò sẹ́ni tó lágbára. Ẹni tó bá náà lágbára irọ́ ló ń pa o. Ọlọ́run ọba ni ọba lágbára, ọba lè wí lè ṣe. Tí èèyàn bá ní òun lòun ṣe nǹkan irọ́ ló pa. Ọlọ́run ló ní bí Ìtẹ̀lẹ̀ ṣe máa wà dáadáa lénìí ni. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn. A tún wá gbàdúrà pé kí Ọlọ́run kó jọ kó bá wa tún jẹ́ kí Ìtẹ̀lẹ̀ kó máa dáa sí i ni o. Ká má rí nǹkan tó máa fa Ìtẹ̀lẹ̀ padà o. Títì tó dáa, ilé tó dáa, gbogbo nǹkan mèremère kí Ọlọ́run kó máa bá wa mú wá sí ìlú Ìtẹ̀lẹ̀. Gbogbo àwọn ọmọ Ìtẹ̀lẹ̀ k'Ọlọ́run bá wa wà pẹ̀lú wọn. K'Ọlọ́run wá jẹ́ kó máa rí ṣe, kó máa lè máa náwó sílùú wọn. Lágbára Ọlọ́run á bá wa ṣe gbogbo eléyìí tí a gbàdúrà yìí o. Ẹ ṣé, mo dúpẹ́ o. Kábíyèsí o. Kabiyesi is my leader, my boss. Anibi 16 communities to comprise Ìtẹ̀lẹ̀ group of Ọ̀tà, and one of that communities ni Ayétòrò tí èmi jẹ́ ọba sí. So Onítẹ̀lẹ̀ ni ọ̀gá wa as far as this area is concerned. So it's an ancient stool tó ti wà tipẹ́tipẹ́. Orí ìtẹ́ yẹn ni Kábíyèsí ọba Adémọ́lá Elétò Aṣòrótà tí wọ́n jókòó sílé ni. K'Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. Kábíyèsí Onítẹ̀lẹ̀ èèyàn tí a bá máa pè ní òde kí ìlú kún, òde kí ìlú tòrò, òde kí gbogbo nǹkan kó lójútùú. Kábíyèsí Onítẹ̀lẹ̀ nìyẹn. Mo lè sọ pé Ìtẹ̀lẹ̀ was like a community without direction kí Kábíyèsí Onítẹ̀lẹ̀ tó dé. Ẹni tí gbogbo wa gbọ́dọ̀ máa dúpẹ́ pé Ọlọ́run yan èèyàn gidi fún ìlú Ìtẹ̀lẹ̀ tó mú ìrẹ́pọ̀, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ tó mú wá. Wàhálà jàgídíjàgan ti pọ̀ jù ní gbogbo àgbègbè wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n látọdún kejì tọ́lọ́run ti mú Kábíyèsí Onítẹ̀lẹ̀ dé orí ìtẹ́ baba ńlá wọn, a ti rí ìyípadà lọ́pọ̀lọpọ̀ ní gbogbo àgbègbè yìí. Gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Mi ò lè wọlé ẹnìkan ò lè wọlé mi, kò sí yẹn mọ́. Ìrẹ́pọ̀ ti padà dé, ìtẹ̀síwájú ti ń dé bá ìlú. Irú èèyàn tí Kábíyèsí Onítẹ̀lẹ̀ jẹ́ ni. Mo máa pe Kábíyèsí Onítẹ̀lẹ̀ Ìtẹ̀lẹ̀ tọ̀tà. Àwọn náà máa wá kí wa gẹ́gẹ́ bí àní tí à ń bá ṣe àjọyọ̀ ọdún kejì. Mo bá ti wá kí wa tán, Aláàjì ó ti wà ń kalẹ̀. Tá bá ti bẹ̀rẹ̀ orin kò sí ìdádúró mọ́. Ní báyìí Kábíyèsí
bàbá wa tó jẹ́ nígbà tí wọ́n ti lórí ìtẹ́ bàbá ńlá wọn ní ìdàgbàsókè ló ti wọ̀ lùtì àwọn náà ní kábíyèsí His Royal Majesty ọba Dr. Musiliu Adémọ́lá Elétù Àṣòrótà láyàwá Onítèlè Ọ̀nìtèlè Ọ̀tà Àwórì Kingdom ẹjẹ́ ṣe kábíyèsí ooo kábíyèsí Àṣòrótà láyàfà kárí ọ̀gẹ́ ọmọ eríjogún ọlá ọmọ olówó pọ̀tẹ́mọ́lẹ̀ ọmọ olúwo ọmọ òsù ọmọ kìnìún ìdí àgbà ọmọ oṣù àkẹsọ ọmọ ọlọ́kọ̀ nílé ìṣeré ọmọ iwájú ọlọ́kọ̀ tí ń ṣe wọ́n ẹ̀yìn ọlọ́kọ̀ á ṣe jìbàlẹ̀kẹ̀ ògèrègèdè ọlọ́kọ̀ á tọ̀ yẹbẹyẹbẹ kábíyèsí Àṣòrótà láyà ló pọ̀ yẹn olówó pọ̀tẹ́mọ́lẹ̀ olówó parí ohun gbogbo fáínà ní àti gbá pẹnẹtì yẹn lọdí kò lọ tó yìn rárá fáínà ní tábàdẹ̀ ti fọn wíìzì ó tó nìyẹn ẹ jẹ́ ṣe kábíyèsí o ẹ jẹ́ ṣe kábíyèsí o. mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá mi tó ṣẹ̀dá mi fún iṣẹ́ ribiribi tó ti ṣe nílé ayé mi àti tó wá lò mí tó wá ṣe nílùú baba ńlá mi nílùú Ìtẹ̀lé. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ disgraced tẹ́lẹ̀tọ́ wa, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́tà ọ̀fọ̀tà ọba Lanlẹ́gẹ́ àrólé Gànmọ́lé kejì. Ìlú Ọ̀tà ò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run bá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba ilẹ̀ Àwórì pátápátá látòrí bàbá Onílògbò títí dé gbogbo àwọn ọba ìlú ilẹ̀ Àwórì pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun fún àdúrótì. Kábíyèsí ọba Onítẹ̀tíkù ọlọ́dún Àbújá ọba Mátọ̀mí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá fi ara yín mo kí gbogbo ọba orí adé tó wà ní kalẹ̀ ní èdè. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí Ìlíwo family pátápátá. Mo wá dúpẹ́ lọ́wọ́ ẹbí mi gangan ìdílé Àṣòrótà láyà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Látọ̀rí ọ̀dọ̀ olórí ẹbí olóyè Chief Waheed Gbàdámọ́sí Létù Àṣòrótà, ẹ̀gbọ́n mi láṣẹ ti Elédùmarè Ọlọ́run bá tó ṣe léèfé mi rọrùn á ṣe tí náà láìpẹ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run bá tó máa fi di ìwòye ọdún tó ń bọ̀ ẹ gbé adé orí tí náà wọ̀lú ìwà fi di Ọlọ́run bá lógo láṣẹ ti Elédùmarè. Gbogbo olóyè Ìtẹ̀lé pátápátá látòrí bàbá wa àró Ojúbánirẹ́ the boy, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì. Bàbá Múrẹ́kẹ́ Olúgbòde, mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá. Gbogbo ẹ̀yin olóyè pátápátá àti tá ti jẹ tẹ́lẹ̀ àti tí a ṣẹ̀ṣẹ̀ tún jẹ́ Báṣọ̀run, Balógun, Sẹ́ríkì, Àjànà, Akọgun, Akírógun, Àgbàakin, gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín àti Akọgun pátápátá àti Bàdà, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì. Gbogbo ẹ̀yin baálẹ̀ mi pátápátá tí bá ní kí n máa kà á, Ilẹ̀ Aṣú àti Ìyálájé ìlú Ìtẹ̀lé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin 17 villages tẹ́ wà ní abẹ́ Ìtẹ̀lé, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú àdúrótì. Èṣù ò ní yà wá o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Ìgà méjèèje landowners nílùú Ìtẹ̀lé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Èmi ọba yín ọba Adémọ́lá Elétù Àṣòrótà kínní Onítèlé of Ìtẹ̀lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ bíbí ìlú Ìtẹ̀lé. Gbogbo ẹ̀yin CDA mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin CDC mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo sọ fún yín láti ìgbà tí ẹ ti yàn mí wípé mo wá sí ìlú Ìtẹ̀lé láti wá ṣiṣẹ́ tó lọ́n bá rán mi wípé kí ìlú Ìtẹ̀lé kó lè máa tẹ̀síwájú. Kò sí ẹ̀kọ́ pátápátá tí mo ní ọkàn láti bájà. Mi ò wá sí ìlú Ìtẹ̀lé láti wá bẹ́ anybody jà. Mo wá sí ìlú Ìtẹ̀lé láti wá ṣe iṣẹ́ tó lọ́n bá rán mi kí wá
gbé ìlú Ìtẹ̀lẹ̀ pẹ̀lú gbogbo àwọn olóyè àti ẹ̀yin ọmọ ìlú kájọ gbéga. Mo dẹ̀ sọ fún yín láti lẹ̀ pé èmi ò wá sílùú Ìtẹ̀lẹ̀ láti wá gbalẹ̀ onílẹ̀, mi ò wá sí Ìtẹ̀lẹ̀ láti wá talẹ̀ onílẹ̀. Gbogbo ohun tó bá jẹ́ ohun Ìtẹ̀lẹ̀ tó ti wà níbi tí kò yẹ kó wà ni mo bẹ̀ lọ́hùn kọ́lọ́hùn bá kó lò mí ká gbà padà sọ́dọ̀ wa ní Ìtẹ̀lẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé lásìkò tèmi ọba Adémọ́lá Aṣòrótaláyà gbogbo ogun tó ti ṣẹlẹ̀ láti lẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé ní orí tèmi gbogbo ẹ ti di ohun ìgbàgbé nílùú Ìtẹ̀lẹ̀. Ikú ìwá síbi lèlè wá sọ fáwa ẹbí ìwà líbi lèlè ẹlì kẹ́lí ìpẹ́rẹ́ lọ́mọ Ìtẹ̀lẹ̀ ìwà lẹ́ta àbí ìwà lílé káàfin wa ṣọṣọ káàdìrà wa lóṣooṣù ọwọ́ kí ìlú Ìtẹ̀lẹ̀ kí lè lọ síbi yòówù wà wá yàwá lébi gbogbo ìwà ohun àfẹ́ Ìtẹ̀lẹ̀ kí lè dùn à kó lè ṣe fún wa. Gbogbo ogun tó ti ṣẹ́ nílùú Ìtẹ̀lẹ̀ lágbára lọ́wọ́ tó ṣẹ̀ wá kò ní gbérí mọ́. Lẹ́yìn eléyìí ẹnikẹ́ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni bí ìlú yìí bó ṣe ti ń dùn yìí ẹnikẹ́ni tó bá tó ń gbèrò pé òun máa tó ń dáwọ̀ ewu ẹ̀ sí ìlú Ìtẹ̀lẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run bá ẹ̀yìn yẹn láti máa ṣe ìlú Ìtẹ̀lẹ̀ torí gbogbo wa lárí bí ìlú Ìtẹ̀lẹ̀ bó ṣe ń dùn yìí kò dẹ̀ ní kan mọ́ fún wa lágbára lọ́wọ́ Olódùmarè. Omi ti rú ó ti tò padà. Gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pé wọn mọ bíbí Ìtẹ̀lẹ̀ tó ń wá lọ síwájú Ìtẹ̀lẹ̀ kó padà sílé ẹ̀ kó padà sí agboolé ẹ̀ káàkiri kájọ ṣe. Mi ò lè dá ṣe àfi tá a bá sowọ́ pọ̀ tá a bá jọ ṣe. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa àwọn ọmọ bíbí Ìtẹ̀lẹ̀ àtàwọn àlejò tó ń bá wa gbé. Ẹ ṣé mo dúpẹ́ o. Ilé àtọ̀nà gbogbo wa Ọlọ́run bá wa tó. Elédùmarè ọba àánú tó ń ṣọ́ wa wá síbí lé ní aṣọ gbogbo àpadà sílé ní ayọ̀ àtàláfíà lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kẹ̀. Èyí tí a ti bẹ̀rẹ̀ tíjọba ti bẹ̀rẹ̀ fún wa ní títì ọ̀nà tó ń bá wa ṣe àti hospital ni o àti ẹsẹ̀ta ni o àti iléèwé ni o mo fi dá yín lójú pé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba iṣẹ́ ń lọ lórí ẹ̀ àti ohun mèremère míì tí ó ti wà nílẹ̀ tí wọ́n máa ṣe fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ìlú Ìtẹ̀lẹ̀ ó ti di ọ̀tún Ajagungbadé àti gba gbogbo ẹ̀tọ́ wa padà. Kò sí nǹkan tí máa sọ lénìí tó ju pé kí gbogbo àwọn ọmọ Ìtẹ̀lẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lọ. Orin kan tó máa jáde lẹ́nu mi lénìí sí gbogbo ìlú Ìtẹ̀lẹ̀ ni pé ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrá sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrá sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó yẹ ká dúpẹ́. Lákọ̀ọ́kọ́ náà kábíyèsí Onítẹ̀lẹ̀ ò kì í ṣe ọ̀rẹ́ mi, cousin mi ni kábíyèsí. Ọmọ Ìtẹ̀lẹ̀ ní Ìgà Ìléwó nídìílé bàbá, ọmọ Ìgà Màbùdù ní Ọ̀tà. A lot of people tí ó bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń get to know pé Ìgà wa ní Ìléwó bíbí ní kábíyèsí ti wá. Èèyàn olóòótọ́ ẹni tó jẹ́ pé by trade kan máa develop nǹkan ni nǹkan tó ń yàn láàyò òun náà dẹ̀ la ṣe ń rí nínú Ìtẹ̀lẹ̀ báyìí. Gbogbo wa náà la mọ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti ìgbà tí bàbá wa kábíyèsí ọba Dr. Musiliu Adémọ́lá Elétù Aṣòrótaláyà the first láti ìgbà tó ti dé gbogbo ìlú ti di ẹ̀rọ. Kábíyèsí jẹ́ ọba tó jẹ́ pé feelings àwọn èèyàn ẹ̀ ló jẹ́ lógún jù. Ìlọsíwájú wọn development gbogbo nǹkan ìlú ló jẹ́ lógún. Òun náà la ṣe rí pé láàrin ọdún kan sọdún kejì tí kábíyèsí ti dé ńsìn
oríṣiríṣi nǹkan mèremère ní ti dáadáa ló ti wọnú ìlú Ìtẹ̀lé and a lot of things náà tó ń ṣe wà ní pipeline. bàdà akọgun wọn ni mo láforítì ṣé kí lọ jí nǹkan oníkan lórí títí kó padà fọjú títì ni èmi ọmọ ọba nínú Ìtẹ̀lé wọn mọ ọmọ arúgbó bí ìbò ọmọdé ogun bí ọdún ọmọ àjànàkú ṣe inú màdìmàdì sọ́nàdé ọmọ wájú ọlọ́kọ̀ ọmọ ìyẹn ọlọ́kọ̀ ọmọ ìgbèrègidì ọlọ́kọ̀ tó tọ́ ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ lórí omi wọn mọ̀. kó pé o àwọn ọlọ́pàá ló máa ń gbé Ìtẹ̀lé police station àwọn amúgbó ló fi ń kó. ṣèbájọ́ fagún tẹ́lẹ̀ ni mi ò fa lọ́ọ̀dù wọn mi ò fa SK mọ́ mi ò dẹ̀ kí jẹ́ bá kú ìgbà tí mo ní ọ̀sà gbogbo yín ṣàlẹ̀ sá tí bá wá kọjá lórí títì ẹ máa ní kí pẹ̀lẹ́ tí yín dẹ̀ máa bàjẹ́ ẹ máa jẹ yẹn lọ́nà ọmọ oyara ṣe ọmọ chì hello ọba agbárí wọlú aṣòwò taláyà ti lù Ìtẹ̀lé ó ti pé ọdún méjì o ẹ̀yin ọmọ Ìtẹ̀lé ọdún. hello listen carefully ọmọ àríyàsí ọmọ. ẹni tí ó tọkọ̀kọ̀ tó lóhùn máa kọ̀kọ̀ ẹ bá mi sọ fún akọ̀yà ni yóò jẹ́ dodo. ẹni tí ó tọkọ̀kọ̀ tó lóhùn máa kọ̀kọ̀ ẹ bá mi sọ fún akọ̀yà ni yóò jẹ́ dodo. ta ló dógún sílẹ̀ ta ló padà sáfógùn ẹ bá mi bèrè àgbọ̀ ta ló wà lórí òkú ta ló dógún sílẹ̀ ta ló padà sáfógùn àìbálògùn ẹ̀jọ̀ ká tí wà lábògùn. ọba tó tó bí àró bá fi ṣe bóun sani ọba máa bá kábíyèsí báyọ̀ wọ̀lú aṣòro dá láyà Onítẹ̀lé máa rọra Onítẹ̀lé máa wọlé. ẹni tí ó tọkọ̀kọ̀ tó lóhùn àkọ́kọ́ ẹ bá mi sọ akọ̀yà ni yóò jẹ́ gbogbo. Ọba Onítẹ̀lé jẹ́ brọ́dà mi ọmọ ìyá mi ọmọ bàbá mi lásìmọ̀nù ìyá mi àbúrò tó náìsì tó dáa torí bàbá tó bí wa tọ́ wa àdẹ́gbẹ̀kọ́ ìyẹn lọ́lọ́run fi ń gbé gbogbo wa ga káàkiri gbogbo ibi tán bàbá yẹn ti wá tán ti ṣẹ̀ wá ó máa ṣe 100 lórí ọba ní àṣẹ tọlọ́run lágbára àwọn tó bí wa torí wọn ọ̀ṣán kú wọ́n dàgbà wọ́n dógbò kan tó lọ òun náà dàgbà dógbò láṣẹ Ọlọ́run kò ní taṣọ àgbà mọ́lẹ̀ lágbára Elédùmarè gbogbo àwọn ọba tó bá ń wájú wọn ò ní ṣe sí ọ̀wọ́n lágbára Ọlọ́run á jọ pẹ́ lórí gbà láṣẹ Elédùmarè ètèmi náà ń wojú Ọlọ́run àjò tẹ̀mí lọ́wọ́ láìpẹ́ láì jìnnà láṣẹ tọ́lọ́run ọba. ọ̀tá orí ló bá tó pèsè dára sí àsìkò tó ń bọ̀ ẹ̀rù bó ṣe yóò dára sí. lọ́bọ̀ ẹ̀ máa wù ẹ̀ mọ́nà onídọ̀tí Adémọ́lá àsìkò tádébọ́lá jọba tán ẹni tí tèlè ló ṣe ń rí lákàyè lórí ọba lálẹ́gẹ̀ẹ́ ni ó wọ́n pé development la ní gbogbo ọ̀sán orí local government ẹ jẹ́ ká fọmọ owó ìjọba ká fọ làdúgbò náà òun ṣe yẹn wọ́n sọ láti ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ Adémọ́lá ọlọ́tọ̀ ṣòro ọba lálẹ́gẹ̀ẹ́ o ọba lálẹ́gẹ̀ẹ́. ọba lálẹ́gẹ̀ẹ́ àbùkù tí yọjú àjẹ.
lẹ́gẹ́. àwọn ọ̀dà wọ́n máa ń bá mi jiyàn o oríkì ìyẹn àtàwọn. wọ́n ní àfikún tí yọjú ẹ̀dá ni wọ́n ń wí kábíyèsí. ọmọlálẹ́gẹ́ àfikún tí yọjú àjẹ́ ṣé bẹ́ẹ̀ ni. kábíyèsí. ọmọlálẹ́gẹ́ àfikún tí yọjú àjẹ́ ni wọ́n ń wí àtàwọn àbíbáwo. ọmọlálẹ́gẹ́ ọmọ ayé àkọ́kọ́ ẹ má náwó sọ́ba láyà ẹ jọ̀wọ́ ẹ má fi sínú dẹ́. lálẹ́gẹ́ àtìgbà tí bàbá ti jọba o ẹ wo bí gbogbo ìlú ṣe ń rí. ó fọba sí jókòó ó fọba sáyé tòrò ó fọba sówódé owódé ìgbàkan àbówódé ọ̀tà. babalábíà ó tún fọ ọ̀rẹ́ mi jọba elégùsì mọ̀rú fọ ọ̀rẹ́ mi pàtàkì adẹ́pẹ́ lórí pàtàkì lẹ́sẹ̀ ìdílé nìjẹ́ ọ̀sápá lọ́dọ̀. àfi bó ṣe ń ṣe adémọlá onígbèlè adémọlá onígbèlè. adémọlá onígbèlè ìwọ ìdí àbá adémọlá onígbèlè. ẹ̀yin ọmọ àjẹ́ ọ̀tá. ẹ̀rọ kábíyèsí ọ̀rọ̀ ló pé náwó lákàwọn àgbègbè gbẹdẹ lẹ́yìn àtúntò ní wákàtí wọn bá débù ọba ẹlẹgbẹdẹ. ọ̀rẹ́ mi ọmọ Jámánì ọ̀rẹ́ mi tí mo ń sọ̀rọ̀ ìyá Adémọ́lá. àwọn ọlọ́pàá odò ọmọ arúgbó ẹgbẹ́ wọ́n mi ò ọ̀pá ní gbogbo wọn. àwọn ọlọ́pàá odò ọmọ arúgbó ẹgbẹ́ wọ́n mi ò ọ̀pá ní gbogbo wọn. ó ṣe mọ̀ dúpẹ́. dáàbì mi o bàbá má tọ́ mi ìyẹn ṣeun tí bá tọrọ ìlú kan nítorí àkámọ́ ẹ jẹ́ kí n tọrọ ìlú kan nítorí àkámọ́ ẹkùn ọmọ jọjọ alápọ̀. ọmọ nítorí oyómọ àkámọ́ ó tilẹ̀ kú mọ́ òfin kọ́kọ́rọ́ pamọ́ ó tilẹ̀ kú mọ́ òfin kọ́kọ́rọ́ pamọ́ gbẹ̀ngà ìgbọ̀rọ̀ mẹ́wàá. àbámọ́ ẹkùn ọmọ jọjọ. àbámọ́ bó ṣe máa ṣe nìyẹn o. bó ṣe máa ṣe nìyẹn. bó ṣe máa ṣe nìyẹn o. bó ṣe máa ṣe nìyẹn. bàbá bá débọ̀ o. bàbá bẹ tiẹ̀ tó jọ bí. àbámọ́ ẹkùn ọmọ jọjọ. níbi káwọn ṣọkó bára mọ́ káwọn bàtà tó tún gún régé
ọ̀pọ̀lọpọ̀ gbogbo fáṣọ ìgbọ̀rọ̀ mẹ́wàá àwọn náà tó mi aláwo láti kékeré ọ̀rẹ́ olórí ẹ̀mí kódà ìjánu. ọmọ torí olómo ọmọ torí olómo ọmọ torí olómo àbámọ̀ ẹ̀kọ́ bàbá mi ń bẹ lójú àgbo bàbá mi ní. bàbá máa gbọ́ mi oníjókòó ẹgbọ́n mi oníjókòó bàbá làwọn mi kéde sí ìdí kan oníjókòó gbogbo ìjókòó ọjà bàbá mi ní ènìyàn mi ní. àwọn ìdè sí kí ìhù àgbájé lọ́la àyìndé adémi aláàjì àgbà. àwọn àyìndé adémi aláàjì àgbà. ọba àmàtàn ọba àmàtàn mi. òjò tí pa fún ọjọ́ ti pẹ́. àwọn bàbá yìí ti ń jayé ìbọ̀ ilẹ̀ gbígbá sí. ìgbà tí ò sí 1000 tí ó sì 500 wọ́n ti yọ bẹ́ẹ̀lì owó níná. ọba mágọ́mì ọlọ́run jẹ́ kí n dàgbà ìnáwó lọ́wọ́ bíi ti mọ́tò mi. ìran àwórì máa ń dàgbà pẹ̀lú owó lọ́wọ́. ẹ̀gbá náà máa ń dàgbà pẹ̀lú owó. ẹ̀gbá náà máa ń dàgbà pẹ̀lú owó lọ́wọ́. aṣòro dàgbà dàgbà sí ẹbí yín lójọba òde aṣòro bá adémọlá òde àbúrò gbàdámọ́ sí adémọlá òde. sọ́ni kó jọra wọn jọra wọn jọra wọn ẹ̀rù gbàdámọ́ sí sẹ́ni kó jọra wọn jọra wọn jọra wọn. aṣòro sọ bí ọ̀rọ̀ aṣòro ta láyà ẹni ìṣòro ní tèlé sẹ́ni kó jọra wọn jọra wọn jọra wọn. Babarabia Adémọ́lá 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 ọlọ́run mẹ́ràn wọn ẹran wọn ò lè sọ̀rọ̀ ẹran ni wọn ò lè rí. ọlọ́run mẹ́ràn wọn ẹran wọn ò lè sọ̀rọ̀ ẹran ni wọn ò lè rí. Babarabia àsìkò tádébọ́lá jẹ ẹyọ kan ní ìlú òpé méjì o àsìkò táìwì yẹn ìlú ti pín sí méjì. kábíyèsí ọba ọlọ́tà ó sọ fún mi wípé gbogbo ń tó rékọjá lọ ká fi bọ́ sí lo ẹ má jà kọrin àtijọ́ ọmọ. olú ọmọ jùlọ bá sọ̀rọ̀ àgbàlagbà oyè ẹran mi létí orin yẹn mo ti gbàgbé. Babarabia ẹgbẹ́ lẹ́yìn kúrò lórí ilẹ̀ wa o ẹgbẹ́ lẹ́yìn kúrò lórí ilẹ̀ yẹn wá alábòsí èèyàn ọjọ́ bá ti yẹ àṣírí tú ọgbọ́n àwọn òòrùn ṣé ẹrẹ́ ní bá ti gbàlẹ̀ ayé onítọ̀hún òní kúrẹ́dẹ́ ṣé bẹ́ẹ̀ ni o. Adéwọlé ṣé bẹ́ẹ̀ ni o. àní ṣé bẹ́ẹ̀ ni o. ẹ wo mi ò tí ì rí láìlọ́ọ̀d ẹyọ kan èyí tó ní 500 ẹ̀rí pọ́ọ̀rí tí mo kọ yẹn ó pọ̀ ọ̀gàn orin ìsọlẹ́nu ni. Adémọ́lá ẹ̀fọ́ owó sọ mí lẹ́nu ẹgbẹ́ rápá kan fún mi. ó dé ní mẹ́wàá ló ń jẹ́ rápá tó di méjì ó kú mẹ́jọ
ẹgbẹ́ lẹ́yìn kúrò lórí ilẹ̀ wa o ẹgbẹ́ lẹ́yìn kúrò lórí ilẹ̀ wa o ẹ̀yà alábòsí ẹ̀yà sáré àṣírí tú ó tú ọgbọ́n àwọn òwe tí ẹ̀rẹ́ ní bá ti dàgbà ayé onítọ̀hún ọkùnrin márùn-ún gbogbo ọlọ́ta ẹ̀ bá fi kọ́ sí adébálẹ̀ bá fi méjì sí oníkèlè ọba bàbá ọba oṣooṣùmọ̀ ẹlẹ́gbẹ́dá àkámọ́ ẹ̀ bá fi kọ́ sí ogun méjì tí kò fi pé ẹ̀ka ẹ máa gbà ẹ máa gbà ó gbé àbí òkè tó gbé ó gbé àbí òkè ó gbé àbí òkè Adémọ́lá aṣòro ta Adémọ́lá aṣòro ta ẹni tó jọba yóò aṣòro ta ẹni tó jọba yóò ó lọ fọ́ọ̀kù àkọ́kọ́ ìparí wá sílé ó lọ fọ́ọ̀kù ẹ̀kejì ìparí wá sílé ìyàbọ̀kọ̀ ẹlẹ́kejì Adémọ́lá eléjúwò ọba ìtòlè ẹgbẹ́ nìkan ọba ìtòlè aṣòro ìtàláyà ọba ìtòlè àdàmọ́ sí ìròyìn ló dọ̀bọ̀ ọba ìtòlè ẹbí arọ́wọ́lò ọba ìtòlè aṣòro ká aṣòro jù sẹ́yìn ọba ìtòlè eléjúwò ọba ìtòlè. Lẹ́lẹ́gbẹ̀gbẹ̀ ẹjọ́ gbogbo balẹ̀ bá tó jẹ aṣọ wọlé ní ìjọ tí gbogbo balẹ̀ bá fẹ́ dáadé aṣọ máa padà wá òrèlè èèyàn ọmọrò owó ló fẹ́ lè Adémọ́lá balẹ̀ gbogbo òun bá rẹ̀ lọ aṣòro ta aṣòro tí aṣòro ta aṣòro tì aṣòro ọsọ fún wọn kọ́ yé ṣọ̀tẹ̀ kọ́ yé yanjú sáré Adémọ́lá ẹwí fún wọn ayé ṣọ̀tẹ̀ kọ́ yé yanjú sáré ẹni bá ti ìbọn bàjá tó ń bọ́ bàjá adé ló yanjú sí adé adé balẹ̀ ẹlẹ́gbẹ̀dẹ̀ balẹ̀ oúnjẹ. Balẹ̀ ilé gbẹdẹ. Bàbá yìí ní Àṣàbí yìí. Ọ̀nà òwẹ̀lẹ̀ gbẹdẹ. Bàbá yìí ní Àṣàbí yìí balẹ̀ ẹlẹ́gbẹdẹ. Àṣàbí yìí balẹ̀ yẹnìrẹ́ni. Ìní lọ́dún Adémọ́lá, ìní lọ́dún Ìtẹ̀lẹ̀. Ìní lọ́dún kejì bá jọba. Onílọ́dún kejì wá jọba ọ̀pọ̀ Adémọ́lá ẹni bá pé òkú kíá ló máa kú. Bójúmọ́dé tó bá rọ òkúrò rẹ̀ o wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá rà bó sùn yọ bẹ̀rẹ̀ ewé tó kò yá àwọn òpinlẹ̀ làwọn òkìkì gbà ó. Ọ̀gbọ̀nà lẹ́fẹ̀ẹ́ bó ṣe bàbá ló bá rọ òkúrò rẹ̀ o wẹ́rẹ́ tó máa bó sùn yọ bẹ̀rẹ̀ ewé tó kò yá àwọn òpinlẹ̀ làwọn òkìkì gbà ó. Adéwọlé àyíká òde àlọ́ká wọn lò orí bóde ìbá ti tò ìyẹn máa ti dàtẹ́gbó tó bá ti tẹ̀ ìyẹn máa ti dàtẹ́gbó ojú ìgbóná ojú ìgbóná ojú ìgbóná ojú ìgbóná ohun adákọ̀ ní padà lọ́gbọ́n lórí ọkọ̀ lẹ́nu ní mọ́ra má bẹ̀rù pọ̀ o. Aṣòro dalẹ̀ yẹ máa fòyà mọ́ ikú kan ò pa ẹ mọ́ ire máa jó wò máa yọ ire. Dèmọ́lá kí ló gbé fọ́lọ̀ òun ọba
sọ́sẹ̀rẹ́sì fọlọ́hún ọba sọ́dágbádá fọlọ́hún ọba kó tó fi ẹ̀ka kọ̀yà fáwọn ẹbí kó tó fi ẹ̀ ṣàkọ̀yà fáwọn ẹbí kí ló dé fọlọ́hún ọba Adémọ́lá sọ́sẹ̀rẹ́sì fọlọ́hún ọba Adémọ́lá kí ló dé fọlọ́hún ọba sọ́dágbádá fọlọ́hún ọba àbúrákú máa fọlọ́hún ọba ṣòrago wọn fọlọ́hún ọba kó tó fi ẹ̀kọ́ yà fáwọn ẹbí. adé bàbá yìí ọ̀rà lọ́ra bọ̀ ó jẹ́ lọ ó tún bọ̀ wáyé Adébọ́lá adé ti bọ̀ wáyé Adébọ́lá adé ti bọ̀ wáyé Adébọ́lá adé ti bọ̀ wáyé ìjọba lọ fógún ọdún ìjọba lòtítọ́ ó bá ikú bá ń sọ̀rọ̀ wàláì àìsàn á máa gbé Adémọ́lá bá ti ń sọ̀rọ̀ bàbára bí a ní tóbi kò sọ pé dé mọ́ wọn kúlẹ̀ iṣẹ́ bí wù bá fẹ́ ṣá o òdòdó máa ń lò sọ̀rọ̀ orí ìgbà bàbá oko gbogbo pé wọ́n ń pìtàn ẹ̀ tó gbọ́dọ̀ bí tó. Tẹ́lẹ̀tì ìwọ jẹ́ kó má pìtàn ẹ̀ tó gbọ́dọ̀ lórí o. Ọlọ́dà lórí ìsọfẹ́fù ẹ̀ jẹ́ kó sọ pé ọmọ lágbájá ni tó gbọ́dọ̀. Jẹ́ kó sọ pé ọmọ pẹ̀fẹ̀ dùn ni tó gbọ́dọ̀ lórí o. Ìwọ sábà dúpẹ́ lọ́wọ́ aláwùrà bí ọlọ́run tó gbé ẹ̀ gòkè àgbà. Bàbá mi inú dé bọ́lá, bàbá lérí, alẹ́ ló sọ pé ojú wọn lọ, bàbá mi inú yé gbogbo oníṣàkóso ẹnu ẹ̀wà. Gbogbo alásọ̀kúndò, alásọ̀kúndò, àtàwọn ẹ̀kú ọmọ jọjọ. Àbámọ́ ìgbàlè ọ̀rẹ́ mi ọmọ àlàbí. Ọ̀pọ̀ ìgbà ọkùnrin àṣídàtú ìdìbò ọ̀rẹ́ mi náà lágbé. Ilé kò sì lọ́ba. Alàgbé ọ̀rẹ́ fún mi. Àkóso tó kéré ní ọmọ oníyàrá ni ọmọ àlàbí. Àlàbí 1, àlàbí 2. Ọ̀rẹ́ bàbá náà fi ọ̀ṣù bàbá fún kábíyèsí. Ọba ayé tòrò ńkọ́. Adé ọpẹ́ lórí bàbá pẹ́lẹ́sẹ̀ o, ayé tòrò. Adéhùn ìjọba ọmọdé ní ìjọba ní. Ṣàmì bá lóko. Ṣàmì bá lóko. Ọ̀la máa wọlé àbábí. Ọba gbèrè ìjọba. Alákòókò ẹlẹ́tì. Adéhùn ìṣúmọ́ mi. Kábíyèsí ọba. Adéhùn ìṣúmọ́ dé fún yín. Adéhùn ìjọba. Ilẹ̀ Adéhùn ìjọba. Bàbá ìjọba. Ọlá. Lélẹ̀ yìí èèyàn mi ní. Ọ̀rẹ́ bẹ̀ yẹ. Ọ̀rẹ́ bẹ̀ yẹ. Ọ̀rẹ́ fẹ́ràn. Bẹ́ẹ̀ yìí. Ọba gbẹ́lẹ̀ yìí. Onígbà kò ní ìdìnnà wà lórí àjò. Onígbà kò ní ìdìnnà wà lórí àjò. Àwọn tí náà kò wọ́n máa ṣọ́ ọmọ fi yà. Ṣàbí ọlọ́wọ́ bàbá ṣọ́ ọmọ fi yà. Bẹ́wọ́ ránṣẹ́ pàlàwọ̀ mi ìdédé sí. Bẹ́lẹ̀ yìí o, àwọn ránṣẹ́ pàlàwọ̀ mi ìdédé sí. Àwòṣe yọ̀ o.
ṣẹlẹ̀ ìyàwó ṣẹlẹ̀ tó bá gbórí ìyàdé. Kábíyèsí alákùnkọ. Ọba ẹlẹ́tì kò bá lákùnkọ. Ọmọ ọlọ́ta odò ọmọ ló dẹjẹ wọ́ mi. Olówó dàpọ̀ ṣọlá. Ọba gbélé yìí olówó náà kò yẹjọ bí. Àbábá pàṣẹ àwúwo. Àbábá pàṣẹ àwúwo. Àbábá pàṣẹ àwúwo. Tòròtòrò lọ́dọ̀ ìgbòho bá mi ní lọ́pẹ́. Orí àlè lọ́dọ̀. Àbíyé ọ̀la tọ́pẹ́tọ́pẹ́. Gbèrèlú àbíyé òbí tọ́pẹ́. London connection. Ìyá ọjà ìyá ọ̀ṣà. Tọ́pẹ́ gbogbo ayé ló máa gbọ́ òpó lórí ìṣàní o. Gbogbo ayé ló máa gbọ́ òpó lórí ìṣàní o. Tọ́pẹ́ gbogbo ayé ló máa gbọ́ òpó lórí ìṣàní o. Gbogbo ayé ló máa gbọ́ òpó lórí ìṣàní o. Àgbà kí o. Bàbá mi mo ṣe kí Tọ́pẹ́. Olówó pọ́ùn. Ìyá aláwọ̀ ní ìdéèdè sí bàbá ṣẹ́bíà. Èèyàn ti kúnlé olórin ìyàlẹ́ àwọn kan ní London. Adájọ́ láwọn tọpẹ́tọpẹ́. Ọlánáwó ṣe fi wà láwùjọ. Ọlá ti ìjàgbá pé. Kùsìbáwù ti ìjàgbá pé. Ọlá ọmọ arówó lò. Ọmọ arówó lò ní tèlé o. Tọ́pẹ́ bèbí ìyónáwó ìyá ọ̀ṣẹ́ ọ̀nà o. Màmá pọ́njú bọ́wọ́, màmá pọ́njú bọ́lá. Tó bá dé ìlú London òjíṣẹ́ mi fún àlè ìyá o. Èrèlú àbíyè. Ìyá mi ọlọ́mọ o. Ẹ̀dọ̀mọ̀ mú ẹ báyọ̀ mọ́nà o. Yèyé mi ọlọ́mọ o. Ìyá mi ọlọ́mọ o. Ẹ̀dọ̀mọ̀ mú ẹ báyọ̀ mọ́nà o. Yèyé ọlọ́mọ o. Olówó ọ̀hún. Olówó ọ̀hún. Ẹ̀rù Tọ́pẹ́ náwó lè dèjì. Olówó ọ̀hún. Ọmọ London. Jíjọ sábẹ̀ aláwọ̀ ọ̀rọ̀ tó dọ́pẹ́. Ọlánáwó yẹjẹ sí o. Agbábí arówó lómi o. Arówó lómi àgbà àgbà adé. Kò sí ọmọdé tọ́pẹ́. Ó ti dé gbogbo baálẹ̀. Ẹ má jẹ́ kó lè ìlú wa la o. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ìlú tèlè a máa gbèjà wa máa gbèjà ọmọ eku a máa ké bí eku ẹyẹ a máa ké bí ẹyẹ ọmọ èèyàn á fọhùn bí èèyàn àsìkò tí kábíyèsí wa yìí à á mọ̀ sí dáadáa ìgbàlẹ̀ a máa lékún àwọlé a máa pọ̀ sí ọ̀nà tó yọ kùlùlù á wọ̀ lù tèlè gbogbo nǹkan mèremère ní ti dáadáa gbogbo èmi ò gbà tèmi ò gbà tiẹ̀ Ọlọ́run ọba á lọ bá wa mú lọ sódò ọwọ́ á lọ bá wa sin síbẹ̀ bàbá rẹ ni tó wá ń sọ pé òun ò ní gbọ́ òun ò ní gbà ọwọ́ jí máa gbà mọ̀ nǹkan tó máa fi tolú ẹ̀ ṣe. tádùrà bàbá ti gbàdúrà ló ti gbà Ọlọ́run á jẹ́ kí kábíyèsí onítèlè pẹ́ fún wa ààbò Ọlọ́run á dájú lórí wọn lásìkò tí kábíyèsí wà lórí àpèrè eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọ èèyàn á máa fọhùn bí ọmọ èèyàn ìlú
ìlú Ìtẹ̀lẹ̀ àti gbogbo agbègbè ẹ̀ pátápátá a máa wà lálàáfíà. Gbogbo ẹni tó bá nókù bí tí ọba wa fẹ́ gbé gbà àfa lọ́lọ́run lọ́wọ́ àdẹ̀fà láwọn onílẹ̀ lọ́wọ́ wá bá wa ṣèdájọ́ ẹ̀. Àwa ò ní kẹ́nìkan kù àníkẹ́nìkan rùn ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ń bínú sọ́ba ìdájọ́ tó bá tọ́ sí Ọlọ́run ti mọ̀ bó ṣe máa rí ní kábíyèsí apẹ́pẹ́pẹ́pẹ́ ọdún kejì tí wọ́n ń ṣe yìí wọ́n aṣogún ọdún wọ́n aṣọgbọ̀n ọdún wọ́n á ṣe gbanígba ọdún lórí àpèrè àwọn baba ńlá wọn á rí bí àṣẹ bẹ́ẹ̀. wọ́n sì fẹ́ràn rẹ̀ dáadáa ni wọ́n máa ń ṣe. àbúrò ẹkún bàbá ń kọ́ ńkọ́ lóṣèlú kan nẹ́ṣọ̀ bàbá. adéláyé yìí délé gàdí mi náà ẹ̀rọ gàdí èwo èwo. Gàdí náà ṣe fi wọn láwù. Balógun gbogbo ọ̀tà bàbá mi ṣòǹgbò òun bàbá ògbò aláwọ̀ adé. Ogun ọgbẹ́ ọ̀sán ọgbẹ́ Ibrahim ọmọ ṣọjà. Ẹja ti ká ló sọkún kalẹ̀ yàrá wa. Alpọ̀pọ̀ ti gbogbo ẹ̀fọ́ lọ́wọ́. Ọ̀pọ̀pọ̀ ti gbogbo ẹ̀fọ́ lọ́wọ́. Ọ̀pọ̀pọ̀ ti gbogbo ẹ̀fọ́ lọ́wọ́. Ọ̀pọ̀pọ̀ ti gbogbo ẹ̀fọ́ lọ́wọ́. Adélayé balẹ̀ ó náwó ṣẹ̀bí o àlàwọ̀ adé. Ọba Adélayé o ṣeun gbogbo náwó balẹ̀. Bàbá arúgbó àyàtú mi gbogbo ẹ̀fọ́ lọ́wọ́ bá. Ẹgbẹ́rin Adélayé náwó ìyálọ́jà Adélayé tún náwó. Ẹgbẹ́rin àti ìyálọ́jà àwọn náwó ọmọdé kúlé. Ẹgbẹ́rin àti ìyálọ́jà àwọn náwó owó lọ́fi bọ́ iná ná. Ẹgbẹ́ àwọn ẹgbẹ́rin àti ìyálọ́jà Adélayé. Adélayé ti di gbòòrò. Adélayé ti di gbòòrò àti fi máa wá ṣọ̀kan. Adélayé wá ẹ̀yọ́ ọmọ Ìtẹ̀lẹ̀. Ẹ̀yọ́ ọmọ Ìtẹ̀lẹ̀ àṣeéṣe náà kò ní lè ṣe. Adémọ́lá ò àṣeéṣe náà kò ní lè ṣe. Ènìyàn wo gbélé ṣúṣúṣúṣú Ọlọ́run wo fọmọ lóyìn ìmọ̀ra abọ́lá ṣẹlẹ̀ ìdèlé náà wọ́n á fẹ́ ọmọ dálé ìkà ẹ̀mí. Ìdèlé náà owó àfẹ́ ìyẹn ló dẹ́kọ̀ ọmọ dálé ìgbà lómi. Báṣọ̀rọ̀ náà bá náwó ọba náwó. Báṣọ̀rọ̀ ó ta lóní ìtò ìláfẹ́ òun wá ó dájú. Ọ̀rẹ́ mi ìdó tẹ̀lé lọ́fíì wọ ọmọ bàbá ìdó tẹ̀lé alákàtò tòróbò èèyàn ṣólébọ̀ ọmọ ṣólébọ̀ ọkọ fún mi bàbá túnde. Balógun mọ̀ lọ́wọ́ yín bàbá olóyè Balógun gbogbo ọ̀tà àjọba bòmí lọ bàbá tó gbọ́mọ̀ ọdẹ ṣe. Bí bá kọrin tán o ilé Balógun ò ní ká fọ̀rọ̀ sí o. Ìdó
ilé balógun ni a fọ̀rọ̀ sí ẹ mọ̀ pé kò sórí ìṣọ́ ooo kò sórí ìṣọ́. ìyàwó fọ ọ̀rọ̀ sí o. ọ̀pọ̀rúkà yàtú mi. Adéwẹ̀jẹ̀ ọ̀pọ̀rúkà yàtú mi. èèyàn làwọn bí ìdóòrò kíkọ̀ tí pẹ́ ti pẹ́. ajíbẹ̀ nínú nǹkan. àmẹ́ńkọ́ yẹ̀mí àrùn mẹ́ta tí kì í bẹ̀ ọbẹ̀. bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mọ́tò òwe lórí. Adéwẹ̀jẹ̀ tó wọ́n bá jẹ́ 200 pálípálí lówó mi. ọ̀pọ̀tọ̀ fi gbogbo ẹ̀fọ́ lọ́wọ́. Rafiu fi gbogbo ẹ̀fọ́ lọ́wọ́. ọ̀pọ̀tọ̀ fi gbogbo ẹ̀fọ́ lọ́wọ́. Rafiu fi gbogbo awo mi awo àlá. Rafiu mi látàrí àlálù wọn lè ní lọ sí. iná ò ní lọ sí. Rafiu mi ọ̀pọ̀ àrùkà mi owó bàbá ṣùgbọ́n mi bàbá ṣùgbọ́n mi bàbá Ràfíyábé mi. Adéwẹ̀jẹ̀ o ọlọ́run ò ṣe bí ire ló ń ṣe ọlọ́run ò ṣe bí ẹ bá òun owó fún owó àkómọ̀ràn ni mo fẹ́ dé ìjà ọmọdé dà ọmọlúwo ọmọlúwo Adéwẹ̀jẹ̀ Yusuf ọlọ́run ò ṣe bí agbákíò akọgbó sàmúbalóògùn adébáṣọrùn délé olú ọmọ nìyẹn gbẹdà gbọ́ mọ́ra kí n gbọ́ ẹgbẹ́ gbẹdà gbọ́ mọ́ra kí n gbọ́ ẹbí ọlọ́ọ̀kadà ni mo sọ ẹbí ọlọ́ọ̀kadà ni mo sọ ẹni tó lérí ọlọ́ọ̀kadà abára ẹni tó bínú ọlọ́ọ̀kadà nọ́mbà yín ò jáde ẹ kúrò ní títì o ẹni bínú ọlọ́ọ̀kadà ẹ kúrò ní títì ẹni bínú ọlọ́ọ̀kadà ìrànlọ́wọ́ ni wọ́n ń ṣe fún gbogbo ẹni tó lọ tó bọ̀ ìletò kan débi tó lọ abára ẹni tó bínú ọlọ́ọ̀kadà lèdèdè wé káwọn lèdèdè débi tẹ́lọ̀ ẹ bá bínú ọlọ́ọ̀kadà lèdèdè gbẹ́dà kó mọ́ra ooo ayé Yusufu Muhammad ayọ̀ ọlọ́wọ́ ṣe iye kàdàrà ńláwù ìjà ọmọdé. èèyàn dẹ́ sí ní ìjà ọmọdé. ọmọlúwo ọ̀kọ̀ọ̀kọ̀. ẹ̀rù màmá bọ́ọ̀rẹ́ èdè náà ayọ̀ ọlọ́run òun ò ṣe mí. àkùdá ọlọ́run ò ṣe mí. ọkọ̀ bàṣírà ọkọ̀ kẹ́hìndé ọkọ̀ fúnmi láyọ̀. ó bàbá kùrù sí bàbá rúkà yàtọ̀. gbégbá kó òmùra àwọn ọmọ mi. gbégbá kó òmùra bí n gbọ́. ẹbí ọlọ́kadà ni mo sọ. ẹgbẹ́ tó gbà kó òmùra bí n gbọ́. ẹbí ọlọ́kadà ni mo sọ. àkọ́mùra ó.
olùbàbà usman ọmọ bèrè bèèlò olórúkọ yusufu ìjà ọmọdé ìjà ọmọdé yusufu ọmọ olówó ìtẹlẹ bàbá lè àwòrán àbẹ̀sọ̀ máa jó ọmọ bẹ́lẹ̀ tí jẹ́ yusufu ló ná mi lówó lọ́wọ́ ọlọ́run ò ṣe bí ìrè ló ṣe ọlọ́run ò ṣe bí 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 ó bàbá fún mi láyọ̀. ọlọ́jọ́ lọ́wọ́ òṣèlú bàbá basit èèyàn méjà mi yéṣà lóyìnbó yéṣà ẹ̀jẹ̀ kólé náà ń dòwó ṣe. ẹlẹ́yà tó lọ sí yéṣà àwòránwò ẹlẹ́yà tó lọ sí yéṣà àwọ̀ ti wá. gbogbo sọ̀rọ̀ connection àwọn bàbá fẹlẹ́ mi lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bàbá rábíà gbogbo sọ̀rọ̀ connection gbẹgbẹ pátá bàbá fẹlẹ́ yóò ṣàrò. ẹ̀yẹ̀ wọ́n kẹ́sà wo náwó yóò ṣànáwó ọlọ́run ò ṣe bí àní ọlọ́run ò ṣe bí èrè ló ṣe ọlọ́run ò ṣe bí 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 yàtí sórí tó ti ń sùn alájà náwó sẹ̀mìyàwó ọlọ́run fàdà ló ṣe ní sẹ̀mìyàwó ní ìrẹsì ló ṣòdì ìbọn ọlọ́fàdà mi sẹ̀mìyàn tó ń jẹ́ bá a síra. àdúrà mi ni wípé kí kábíyèsí kó pẹ́ lórí ìtẹ́ yìí ìgbà ọdún kan ni á pẹ́ lórí ìtẹ́ eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ àwọn èèyàn á máa fọhùn bí èèyàn ìgbẹ́ á tu ìlú lára òun gan á pẹ́ lórí ìtẹ́ yìí second anniversary là ń ṣe lọ́wọ́ lẹ́nu a máa wá jọ ṣe 20th anniversary inshallah á ṣe 40 á ṣe 50 ọlọ́run adé fún ní ọgbọ́n àti ìmọ̀ láti ṣe ìlú kò ṣe é kò ṣe. ọmọ rẹ wọlé. ẹ̀yọ́ máa rówó lórí tẹ́lẹ̀ rí wọ́n tún ti dé ẹ̀yọ́ máa bá àkọ́kọ́. ẹ̀yọ́ máa rówó lórí. àwọn dàbí Yusuf ò ná mi lówó. oyè bàbá ẹ̀ ló jẹ́ ọmọ akọ́kọ́. òun náà akọ́kọ́.
padà gbogbo òtìlẹ̀ ọmọ arówólò. ẹ yàgò lọ́nà o kábíyèsí ń bọ̀ o. ẹ jọ gbogbo ẹ̀yin ìyá yìí. ẹ kúrò lọ́nà o bàbá ń bọ̀. Aṣòro Tàláyà Adébọ́lá aṣòro Tàláyà Adébọ́lá ìlú òbí Adébọ́lá. Aṣòro Tàláyà Adébọ́lá aṣòro Tàláyà Adébọ́lá onítẹ̀lẹ̀ àwọn ọmọ arówó ló wọ́n náwó. Ọmọ arówó lò ọmọ arówó lò ọmọ arówó lò ní pèlè bàbá ni o. Ọmọ arówó lò ní pèlè bàbá ni. Arówó lò ọ̀nà wo ọba Adémọ́lá. Adémọ́lá ọba onítìlẹ̀ ọba. Arówó lò akíkù ń kọ́ Dámiláre Ìbàdàn àbárawú. Ọmọ Olúkòde Ṣámsì Abíọ́dún ń kọ́ Balógun ìlú Òkèlè. Ọmọ Olúkòde o àwọn mẹ́tẹ̀ẹ̀ta náwó lọ́wọ́. Wọ́n náwó kábíyèsí ọba Adémọ́lá. Wọ́n náwó ọba Adémọ́lá. Kíní kan ò ní ṣe, kíní kan ò ní ṣe, kíní kan ò ní ṣe ọba Adémọ́lá o. Kíní kan ò ní ṣe. Òdòdó pẹ́ pákúrúkúrú lọ́sọ̀ bá sà, kíní kan ò ní ṣe. Adémọ́lá ọba. Bàbá bá jọ bàbá Dànsákì ní ẹ̀ṣẹ̀. Bàbá bá jọ bàbá Dànsákì ní ẹ̀ṣẹ̀. Yusufu wojọ bàbá ẹ̀gbọ́n. Akimu wojọ bàbá ẹ̀gbọ́n. Bíbá rí wọn ló bèrè, wọn dàbí akọ́kọ́ àkọ́kọ́ bọ́mọ̀ bá jọ bàbá. Ọmọ akọ́kọ́ o. Ọmọ akọ́kọ́ o. Òun náà akọ́kọ́. Gbogbo èèyàn tó lọ sọ́dà ẹ̀ bá ń tọ́jú Sẹ́ríkì. Sẹ́ríkì 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 Sẹ́ríkì. Sẹ́ríkì ọ̀tà ó jọba bò mí lọ. Ẹkú àdúró ti yọba. Ẹkú àdúró ti yọba. Ẹkú àdúró ti Adémọ́lá. Adémọ́lá ń lọ sóde ẹlẹ́ ò bá lọ. Aṣòro Tàláyà. Ẹ̀rọ Kẹ́hìndé ọmọ arówó lò owó náà. Ọkọ̀ lùbà alẹ̀ ẹ máa fa wèrè lọ́yàn. Ẹ máa fa wèrè lọ́yàn wéré. Wèrè eléyàn. Ẹ máa fa wèrè lọ́yàn. Bàbá Olúwa ọmọ arówó lò ẹ̀gbọ́n ọmọdé Yusufu. Wèrè eléyàn. Ẹ̀gbọ́n Olúbòdì ọmọ arówó lò. Akíní ẹ̀gbọ́n ọmọdé Yusufu. Akíní arówó lò lóbi mi ń kọ́.
ẹ kúrò lọ́nà ẹwà àwọn ọmọ arówó lò lóbìnrin àwọn ìyàwó arówó lò aya Yusufu wáyà kí mi borọ́mọ ló àmọ́ arówó lò kan. bí ọlọ́wọ́ ọmọ arówó lò ń tọ́ Ariola ná mi lẹ́gùn ayabaka bọ̀dọ̀bọ̀dọ̀ wú èyí bọ̀dà òṣè ayakọ̀gún náwó fún mi lọ́lá bèbí fún mi lọ́lá yálà ti fún náwó yálà ti fún náwó òun káàdì òṣèlú náà yàwá àbú yálà ti fún. Alatifu ya wabu Alatifu èjì rárá ṣokùn náà mi lówó ọmọ káyìlé mi ajá máa jẹ bí ẹni ọmọ aláwọ̀ lò ọmọ rówó lò ọmọ aláwọ̀ lò ní kẹlẹ ẹ̀kọ́ kúrò Ṣáìdì náà wà lè kọ́ ìyẹn gbogbo Canada pátápátá ṣàbí àjùwà rówó lòun kan ọ̀límọ́ Bíọ́lá rówó lòun kọ́ ọmọ tó fà ẹ̀yìn Abíọ́lá Bíọ́lá rówó lò arówó lò arówó. Àwọn ọmọ onítìlẹ̀ wọ́n ná mi lówó lọ́wọ́ ẹ̀yin lẹ́yìn ní ìjòlè ẹ má bàbá wa dùn ún aṣòro gba aláya àtọmọ rówó lò ọ̀làdọ́jì ọmọ owó olúwòde ṣọ́m bàdàbàdàbàdàbàdàbàdàbàdàbàdà wú àwọn Yusufu mi àmúdá ṣe bẹ́ẹ̀ rà àkọ́kùn. Ṣàyídé orí ìgbẹ́gbẹ́ ṣẹ̀dá ọmọ àrò owó lórí. Ṣàyídé ní kàn gbowó fún mi. Aṣẹ́wódà. Ẹgbẹ́ ìdíje owó kan wá. Láìlọ nǹkan torí arówó lo láàrí níbo lọ́wọ́ àwọn ẹ̀wò bí ọlá ná. Láìlọ nǹkan 500 torí arówó lo 500,000 torí Ṣàyídì ọmọ arówó lo ẹ bá wà pàkó pé ó dà. Ṣáìdì náà wọ́n lè ṣó lọ ṣó ti lọ ó ti lọ Ṣáìdì ṣó lọ juwọ́ sí ọmọ arówó lò Ṣáìdì náà mi ní ìtẹ̀lẹ̀ ó ló ti lọ ọmọ arówó lò ọmọ bá ẹ tẹ́lẹ̀. Yusufu náwó lórí Ṣàyídì yó àmọ̀dámi Yusufu ní Akímù tún náwó lórí Ṣàyídì yó ọmọlúgbòde máa tún ná mi lówó. Olúgbòde ti gbòde kan Olúgbòde ti gbòde kan Olúgbòde ti gbòde kan. Olúgbòde ti gbòde kan Olúgbòde ti gbòde Olúgbòde ti gbòde Olúgbòde Balógun náà wọ́n ṣe mi Olúgbòde
balógun náwó ṣe fi àwọn àbúrò sàyídì náà wà ní. olùgbòde ti gbòde kan olùgbòde ti gbòde kan àrígbògbòde kan samson ti gbòde kan bíọ́dún ti gbòde kan balógun ti gbòde kan. sàyídì akọgun ìdèlè akọgun sàyídì akọgun balógun lò. ọmọ arówó lò wọ́n ti dolówó orúkọ lérò fún wa. ọmọ arówó lò wọ́n ti dolówó. olówó dọ́lọ́mọ olówó dọ́nílé olówó dọ́nílé olówó dọ́láṣọ. bí ó bá àwọn yàn lọ́jọ́ ẹ̀rọ owó olówó ó fowó ṣe orí mi jẹ́ kí n dàbí arówó ẹ̀dá mi jẹ́ kí n dàbí arówó. Sáídì ó Sáídì mo dé o. Abíọ́lá mo dé. Ẹ̀yàbọ̀ olúgbòde o mo dé o. Arówó ló mo dé sí ẹ lọ́rùn. Ọmọ arówó ló mo dé sí wọn lọ́rùn. Ẹ̀yin ọmọ òtẹ̀lẹ̀ àṣeṣe náà kò ní lè ṣe. ọmọ olúgbòde àṣeṣe náà kò ní lè ṣe. balógun òkè níyàwó òtẹ̀lẹ̀ ṣoṣoṣo. bọ́lọ́hún ó fọmọ láyé Saidi ẹ̀bọ̀rọ̀ àbọ̀ aláṣọlẹ̀ ìdèlè náà wọ́n fẹ́ o bẹ́ẹ̀ bá rí wọn lójú àgọ́ ọmọ gbálí ní ìka ẹ̀sìn sẹ́yìn bọ́mọ rówó ló bá ná lọ́ba náwó ìrẹ̀wà lówó lójú ní ìdèlè ó lábẹ́ wà ó dájú. Olúwa òyìnbó Olúwa òyìnbó ẹ̀yọ́ mọ́ ìtẹ̀lé ẹ̀yọ́ mọ́ ìtẹ̀lé Olúwa òyìnbó. Olúgbòde ti gbòde Olúgbòde ti gbòde mọ́ Olúgbòde ti gbòde mọ́. Olúgbòde ti gbòde mọ́ 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 Olúgbòde ti gbòde mọ́. ẹ̀yin ọmọ arówó lò wọ́wọ́ ìlọ. ẹ̀jẹ̀ ká lọ́wọ́ ìlọ. arówó lò wọ́wọ́ ìlọ. ẹ̀jẹ̀ ká lọ́wọ́ ìlọ. ẹ̀yin ọmọ gbọ́ngàn ọwọ́ ìlọ. ẹ̀jẹ̀ ká lọ́wọ́ ìlọ. sùlí àgọ́. ìdèlè kan olówólé kan ní. kábíyèsí ní kì í ṣàdúrà fún gbogbo wa. ọba Adémọ́lá ló ní kábíyà wa ṣe mọ́ ìbọn ṣoṣo. aṣòro aláya Adémọ́lá ètù ẹ̀wẹ̀ bí arówó ló gbọ́n ṣe ń náwó. bíọ́lá bí bá fún yìí ò bá kú mi ò ní lọ lé. òyìnbó ní building materials lábẹ́ òkúta alẹ́ ẹ̀gbọ́n aláké. Abíọ́lá bèbí jíjọ kàdóso ọ̀lọ́gbọ́n adé ẹ̀wọ̀ Yusufu ìdánwò Abíọ́lá. ọ̀làdẹ́jì náwó ọmọ bá lókun ti tẹ̀lé ẹ̀wọ̀ dígbà náwó lọ. gbogbo wọn náwó gbogbo ìpele dígbà àwọn náwó. fọ́fọ́fọ́ ẹ̀wọ̀ dígbà fọ́fọ́fọ́ náwó. àwọn balẹ̀ ọkọ̀ náwó. àwọn tí káwọn náà ṣòwò àlàó adé ọ̀gá gbogbo. Abíọ́lá ọmọ rówólò àwọn tó kù ń kọ ọmọ rówólò. Ayàṣọlá ayàgbọ́gbọ́dà fún mi lọ́lá mi bẹ́ẹ̀mì ìgbóyà ẹ̀wájú. Ṣákì Ṣàkìrá ní Canada
ayájọ kùsì ilé ní Canada ṣàkírá ẹyẹ ọmọ ṣẹ̀fí wàlá o wàmọ̀ ṣọ́ọ̀kì ìràtù àárín ọ̀la o yèyé bá dọ̀dọ̀ o àárín ọ̀la o. yèyé bá dẹ̀mí ẹyẹ kí mi àárín ọ̀la mi ìṣù tí bèbí bí. Bàbá bá jọ bàbá Dansaki déédéé. Bàbá bá jọ bàbá Dansaki déédéé. Akíkù wo jọ bàbá ẹ̀kọ́. Yusufu wo jọ bàbá ẹ̀kọ́. Olórí àbí twins ọmọ aró owó lo òyìnbó. Wọ́n máa ń kú pa ní ilé wa ni. Ọmọ kábíyèsí àná. Ọmọ bàrá wọ́n lo òyìnbó kẹsẹ̀. Kájọjọ lẹ́yìn Abíọ́lá Ajíbọ́lá àwọn ọmọ ọba èèyàn máa rówó lòdì tìlẹ̀ Ajíbọ́lá òyìnbó tìlẹ̀ Ajíbọ́lá ẹwà wọn máa rówó lò òyìnbó ni wọn bẹ́ẹ̀ rí wọn tó pupa làwọ̀ wọn Yusuf àwọn ọ̀dọ́ lọ́hùn fún owó rà Ọlọ́run fún ẹ.